nẹ́tíwọ́ọ̀kì kan. Okay, Gómìnà Abrahamu Akínyẹ kú ojúmọ́ akúsìmí lẹ́nì chairman Ìfẹ́lódùn local government Fẹ́mi Akínyìn o ẹ kú àsìkò yìí ẹ̀yin lẹ́ni ká padà sílé o àì ti padà sílé báyìí ìlú Òrèké la wà báyìí ṣe ti rí bí gbogbo agboolé ṣe rí ẹ ti rí gbogbo ìlú ṣe rí ṣùgbọ́n ó wá jẹ́ ìyàlẹ́nu fún wa pé látàná láti bí ọ̀sẹ̀ méjì làwọn kan ti délé sẹ́yìn àwọn bàbá yìí wọ́n délé ní ìjọ Tuesday síbí báyìí wọ́n wá ṣètò ààbò ìlú látàrí pé kí wọ́n lè fún wa sójà wọ́n lọ bá ọba bàbá ńlá wọ́n pè wọ́n ní ìjẹta wọ́n ní kó padà wá lánàá on their way going ni wọ́n kidnap wọn lọ́nà Chief Yaya Mọ́jọ́bàjẹ́ Owólabí pẹ̀lú bàbá ọjà Yaya Adéníyì tí wọ́n kidnap wọn ṣe ti wá rí i pé ẹ̀yin lẹ́sìn parí kó pé kí a padà sílé wọ́n kidnap wa lọ́nà ní ojú ọ̀nà ni wọ́n ti lọ ń sọ wa tí wọ́n ti ń kidnap wa o ṣe ti rí bí gbogbo ìlú ṣe rí àwọn padà sílé tán wọ́n ń gbé wa lọ́kọ̀ọ̀kan wọn àjà nísinmi ẹ̀yin sílẹ̀ lẹ́ bọ́ǹbù wọn ẹlẹ́ ti kó sójà wá a ní police division kò sọ ọlọ́pàá ń bẹ̀ sójà wa bàbá ńlá enough sójà wọn dóòrèké lẹ́yìn kan pàtrò wa kán dẹ̀ padà wọn wọgbó gbogbo àwọn tó sì kún bíbà yìí wọn lẹ́nì kankan wọn ṣe ti rí ìlú báyìí ẹ ti rí gbogbo wa bá ṣe wàrú náà láàárọ̀ kùtùkùtù ààrẹ lọ́bìnrin kan gbogbo wa wọgbó lánàá. Gọ́ọ̀mẹ̀ntì sì ń benefit látara wa tí gbogbo wa àti wọgbó lọ federal lánàá àti state àti local gbogbo wọn yányán. tẹ́tí báyìí tá a wọgbó lọ lánàá ààrẹ àwọn bàbá wa gbà kalẹ̀. àárọ̀ ọlọ́pàá àrí sójà. a tún ti bẹ̀rẹ̀ báyìí àwọn láwọn ọdẹ wọn pa àwọn bàbá wa wọn kidnap wa. ṣe eléyìí wá ó wá dá báyìí. à ń sọ ransom. ó wá dá ẹ̀yin ìjọba wa ẹ gbà wá o ẹ̀yin ìjọba gómìnà Abrahamu ẹ gbà wá o. Bàbá Tinubu ẹ gbà wá o. Bàbá Tinubu ẹ gbà wá. èyí tẹ́ ẹ ṣe yìí ò dá o. Local government chairman ẹ gbà wá. selection bá wá dé. Gómìnà ẹ gbà wá gómìnà Abdulrahman. Honorable ẹ gbà wá. sẹ̀rẹ̀ ni tó ń sọ̀rọ̀ ó yìí. ti sú àwọn èmi gan wọ́n ti kidnap mi. wọ́n kidnap ẹ̀ láti May. oṣù mẹ́ta àti 1 week ni mo lò ń bẹ̀. ṣètì bọ́ bẹ́ẹ̀. màá tàgì picture ìgbà tí mo dé sórí fídíò yẹn sì máa rí lágbára Ọlọ́run ẹ dákun tòrò Ọlọ́run ẹ gbà wá àti tán nùlù wọ́n ti lé wa kàbàkàbà. ẹ wo bí ìlú ṣe rí. òró ti gbàlú máa lọ. ẹ wo bí ìlú ṣe rí. ìlú Òrèké náà ti pọ̀ òyìnbó. ṣètì rí báyìí. àwọn tó ti gbé lóòrèké wọ́n ti lé 20. ṣètì rí báyìí. ransom la dẹ̀ fi ń gbà wọ́n. wọ́n gbé bàbá Mọ̀tú ó san 35 million. bẹ́ẹ̀ lọ. èyí ò dá o ẹ gbà wá o. wọ́n pa àbúrò rẹ̀ náà ibi ìmọ̀ọ́mù lóòrèké wọ́n pa. ṣètì gbọ́ báyìí. á lé pé sójà tí wọ́n á lé sójà ò sí lé o. sójà bàbá ńlá àti òkè ọdẹ ibẹ̀ làwọn sójà wa àwọn òde Òrèké. ní sójà wọn àjọ kò sí security kankan lóòrèké. òní 15/11/2025 àná 14/11/2025 wọ́n gbé àwọn ìjòyè wa méjì nílùú Òrèké kí la ṣe. bàbá Sanlu àti bàbá Record à ń bẹ̀bẹ̀ ni o ẹ dákun tó lọ ẹ wá gbà wá. wọ́n ti gbé lánàá bàbá lọ́jọ́ Òrèké wọ́n ti gbé ẹjọ́ àbẹ̀yìn ìjọba torí tọ́ lọ́wọ́ ẹ gbà wá àròkó lọ àrèdúró ní àlèdásùn lé ẹjọ́ ẹ bá wa dá sí àrí sójà rárá bàbá lọ́jọ́ Òrèké wọ́n ti gbé mọ́tòbàjọ́ Òrèké wọ́n ti gbé lọ a sì ń wá lánàá lálẹ́ àná àwọn ọdẹ wa aago mẹ́jọ alẹ́ ni wọ́n tó wọlé wọ́n wá ọmọ wọn àrí wọn títí wọ́n tún lọ bẹ̀rẹ̀ àárọ̀ yìí látàná àti ìrí wọn o ẹjọ́ o àrí ọlọ́pàá àrí sójà a sì kọ́lé ọlọ́pàá lẹ̀ wọ́n fún àpúrúfù ẹ̀ fún wa ọlọ́pàá ò sí lóde kẹ́ bá rárá ọlọ́pàá ò sí àrí sójà ò sì rí ọlọ́pàá ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ o ó ti sú wa o Òrèké sì náà ti bí àfẹ́ kí ni wọ́n ó tú ẹjọ́ ìlú yóò rìn ní bàjẹ́ ọlọ́fun iṣẹ́ ẹjọ́ adétí yẹn dàpọ̀ ẹjọ́ ó ti tó gé ẹgbà wá o ẹgbà wá o. kò sí ètò ààbò ìlú kankan lóòrèké o. nílùú Òrèké ẹgbà wá o ẹgbà wá àrí nǹkan kan owó ti pa wá tán nílùú Òrèké o a ní ká mọ̀ bọ̀ wá lọ́wọ́ pé
wà nílé àrí sójà àrí kankan o ẹ gbà wá o wọ́n ti pa wọ́n tún káwọn èèyàn méjì lọ lánàá kí la ṣe ẹ gbà wá o Abdulrasaq Abdulrahman ẹ gbà wá o gómìnà ẹ gbà wá nílùú Òréké